ẹjọ́ níbo la tún já sí yìí o níbo la já sí yìí kí ló ń ṣẹlẹ̀ mi báyìí wo fídíò yìí. èèwọ̀ sani o olúwa lọ ayé rẹ o pàwù lọ́dún bí ìbọn ayé rẹ ló ṣe pàwù bí iye ọmọ lè róòrùn sùn ìyàwó àtọmọ rẹ dá o olúwa náà mo béèrè lọ́ọ́ rẹ ìyẹn aláṣẹ sí yé sí ìbá béèrè lọ́ọ́ rẹ ìyàwó olúwa lọ ikọ́ àti ọmọ rẹ mẹ́tẹ̀ẹ̀ta sẹ̀pẹ̀nà mà ti gbé lọ bẹ́ẹ̀ o ojú rẹ ló máa bọ́ sí o ìyìn ọ̀rẹ́ olúwa lọ ìyìn ìyá olúwa lọ ìbá béèrè lọ́ọ́ rẹ o ọmọ rẹ àti ìyàwó rẹ dá o. Anyway mi ní much láti sọ lórí fídíò yìí ṣùgbọ́n nǹkan tó kàn ń dùn mí ni wípé agboolé ìgbàgbọ́ kí ló ń ṣẹlẹ̀ láàrin gbogbo wa kí ló ń ṣẹlẹ̀ láàrin gbogbo wa ẹni pé ńgbà tí ọ̀rọ̀ bàbá olúwa ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àwọn fídíò tí mo kọ́kọ́ ṣe níbẹ̀rẹ̀ àwọn bàbá wa nínú ìgbàgbọ́ mo kọ́kọ́ dojú ọ̀rọ̀ kọ wípé kọ́rọ̀ yìí tó escalate ẹgbẹ́ ìgbésẹ̀ láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyà àwọn kan fẹ́ fi bà Christianity jẹ́ ni tàbí bàbá olúwa ló làwọn kan fẹ́ fi bàjẹ́ tàbí lóòótọ́ ní bàbá olúwa ló wùwà tó wù ṣùgbọ́n gbà yẹn àwọn kan bẹ̀rẹ̀ sí bú mi ni pé mo gbowó lọ́wọ́ olúwa ló jẹ́ kí n máa defend ẹ̀ nígbà tó dẹ̀ tún yá tí atúní ó dà kẹ́lí mọ̀ pé àgbo lọ bàbá olúwa lọ tí mo dìde dojú ọ̀rọ̀ mi kọ bàbá olúwa lọ pé bàbá ẹ̀yin náà ẹ jáde sọ̀rọ̀ ẹ̀yin bàbá ní CAC ẹ jáde sọ̀rọ̀ àwọn èèyàn tó ń sọ nǹkan mi now èmi ò mọ reason tí àwọn èèyàn kì í fi tá a sì fẹ́ òótọ́ o because gbogbo alárí nǹkan tó padà ń ṣẹlẹ̀ nínú ìdílé ìyàwó bàbá olúwa ló ń sìn gbogbo alárí nǹkan tí àwọn ìdílé ń pa fọ́ sẹ́rí pé ẹ̀kọ́ ti fojú mi mọ́ ṣùgbọ́n bàbá tó wá ń kọrin yìí táwọn ń kọrin yìí tí wọ́n ní dẹ̀ kílẹ̀ rí sí ẹ fẹ́ rí hàn àbẹ̀ comment section. This is Ademade. Bye for now.